Aláròyé máa wí o. Kọmíṣánná kú sínú yàrá, kò sẹ́ni tó mọ ohun tó pa á. Títí di àsìkò tí à ń kóròyìn jọ, kò sẹ́ni tó mọ kókó ohun tó pa kọmíṣánná fún ètò ìṣúná nípínlẹ̀ Borno, olóògbé Ahmed Ali Ahmed sínú yàrá rẹ̀. Ọjọ́ Ajé, Monde ọjọ́ 26 oṣù kẹjọ ọdún yìí ni àwọn ẹbí olóògbé náà fi gbé bọnu nígbà tí wọ́n bá òkú rẹ̀ níbi tó kú sí. Kò ṣàìsàn kan tàbí pé ó wà lórí ìdùbúlẹ̀ àìsàn kó tó di pé ó kú láàárọ̀ kùtùkùtù ọjọ́ Ajé Monde ọ̀sẹ̀ yìí. Kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ náà, ọ̀gbẹ́ni Usman Taha, tó fìdí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà múlẹ̀ lọ́jọ́ Ajé Monde ọjọ́ 26 oṣù kẹjọ ọdún yìí sọ pé lójú ẹsẹ̀ tí àwọn dókítà ti ṣàyẹ̀wò sókú olóògbé náà láti fìdí rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ ló ti kú, làwọn ẹbí rẹ̀ ti ṣètò ìsìnkú rẹ̀ ságboolé wọn tó wà lójúnà márosẹ̀ Daubua lágbègbè Indimi nílùú Maiduguri ní nǹkan bíi ọwọ́ aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ náà ní ìlànà ẹ̀sìn Islam. Gómìnà ìpínlẹ̀ náà ti ránṣẹ́ ìbánikẹ́dùn sáwọn ẹbí olóògbé náà fún èèyàn wọn tó pàdánù láìpẹ́ yìí. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé online television. Akin Akínníyì ló kà á sí etí gbọ́ yín.